ọjọ́ náà lọ́jọ́ èní jẹ́ gbogbo aráyé ẹ jẹ́ ká jọ bá Ọláyínká yọ̀ ká tún gbé gbá ọpẹ́. àìmọye ẹni tí wọ́n jọ bí wọn sílé ayé tó ti lọ ọ̀pọ̀ ń bẹ bí aláìsí àìkàìmọye ẹni tí wọ́n sì jọ wà lókè ìpẹ̀láyé tẹ́rù wọn ò jẹ́ èèyàn. ọjọ́ náà lọ́jọ́ èní òní ọjọ́ keje oṣù keje ó jẹ́ ọjọ́ pàtàkì ọjọ́ lábí Ọláyínká Ọládélé Nọ́rádì ìyálàjẹ gbogbo Kimberley ìyá èso CCC Paris 1 ní South Africa òkú ọdún òtúkú ẹ̀sẹ̀ yẹ bó o ti sọdún yìí dandan ni kó o tún sẹ̀mí. onídùúró Ọláyínká tí ń ṣe lọ́rùn àyìnyàn ọba ńlá ọba tó sọ di èèyàn pàtàkì láwùjọ ó lọ́kọ rẹ̀ ó tún bímọ rẹ̀ kò dàrí sunkún fẹ́bí àti ọ̀rẹ́ ni wọ́n ṣe ń bá a dá Mùsùlùmáyọ̀. Ọláyínká ìyá tùmí nínú ìyá ìbejì ayé Herbert Adédèjì Adésẹ̀mówó. Ọláyínká ìyá tùmí nínú dákun bá mi kí àwọn èjì rẹ̀ ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ wọ́n bẹ́ sílé alákìísà sọ́wọ́n tó nípa ẹ̀sán tùmí nínú àti àwọn èjì rẹ̀ lọ́lá olúwa wọn ò ní dẹ́ni àwátì. Nọ́rádì aya Adésẹ̀mówó aya Ọládélé Adésẹ̀mówó tìjẹ̀bú Igbó nípínlẹ̀ Ògùn ọ̀kan pàtàkì nínú ìdílé alárùbáríkà tí ń bẹ níjẹ̀bú Igbó ní ìdílé Adésẹ̀mówó torí wọ́n náwó lọ́wọ́ wọ́n tún lórúkọ wọn kì í rìnrìn ìdọ̀tí wọ́n gbajúmọ̀ léèyàn káàkiri gbogbo àgbáláyé ìwà wọn wù mí torí wọn kì í fàjàngbọ̀n. Nọ́rádì ìyá ìṣó gbogbo CCC Paris 1 ní South Africa ìyálàjẹ gbogbo Kimberley Ọláyínká Ọládélé ọmọdé ẹ̀kọ́ ó yá níjẹ̀bú Mùṣín nílé ìran bàbá tó bí ẹ lọ́mọ ọmọ ní Mùṣín ànákòrú ọmọ láàmẹ́sọ̀ ajagajigi ọmọọba ológo níjẹ̀bú Mùṣín ọmọ ìjábọ̀dé gọ̀rú ní àòsì ọmọọba ẹlẹ́fìrẹ́ òfèfìrẹ́ ọmọọba olówó joyè méjì òjòyè kóyè nẹ́ bàbá yín joyè tán lóye wọ́n wúyàn jẹ ọmọ atalágbéjọ ọmọ wòye kàlà tí ń taná wọnyún ọ̀sán ọmọ mùsèkó kẹrù ó sì bá wọn lọ̀tẹ̀. Ọláyínká Ọládélé ọmọ ọlọ́jọ́ ìbí happy birthday to you ìgbà ọdún kan kó gbó kó tọ́ kó gbélé ayé ṣe rẹ̀ àtọkọ àtọmọ àtiwọ́gángan òníyàn kú lọ́lá olúwa wà dàgbà. Ọláyínká ọmọ ọlọ́jọ́ ìbí olú ìjọ mímọ́ ní padà lẹ́yìn rẹ̀ gbogbo ibi tó o bá dé nílé ayé kí wọ́n yọ́nú sí ẹ o ò ní sunkún ọmọ o ò ní dopó òjijì o ò sì ní sánkú kiri ó jẹ́ ti gbogbo ẹni tó fẹ́ ọ fún rẹ ẹni tó bá sì robi ru ẹ kólùjọ mímọ́ dárú ẹni bẹ́ẹ̀ gúnlẹ̀. tó a kì í ṣe mọ̀ wọ́n lè bí pẹ́ta ló kọrin fọlọ́jọ́ ìbí ẹ pé adé ọmọdé ni torí wọ́n ní òjò pátápátá pátápátá parí pápá àfi bí àpáta pààrà nínú pápápá alápàtà ẹgbẹ́ àpáta yálé aláta àpáta ìpàtà ńlóyún alápàtà ńlọ bá di wọ̀ nínú àbàtà adé ọmọdé ọmọ wọn nífẹ̀ẹ́ òye lágbo ọmọ olódò kan ò tẹ́rẹ́rẹ́ ọmọ olódò kan rọ̀rọ̀ tó sàn wéréké èyí tó dé ìkúnlẹ̀ ọ̀sìnlẹ̀ tó dàbàtà èmi ń lọ makẹrin nílà rẹ̀ òṣòwòṣòmọ ẹ̀yàrá àgbo ọmọ ẹ̀wọ̀n tó bà lérí àpáta tó bà lé gbòǹgbò àgbọ̀n yìí èmi ni aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ African Media Art and Black Heritage International.